láti kékeré ni mo ti máa ń jí pátá àwọn obìnrin ká. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ní tolè ọjọ́ kan ní tolóhùn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí fún ọ̀gbẹ́ni Natawu Chongai, ẹni ọdún 42 kan tó jẹ́ pé kò níṣẹ́ méjì ju pé kó máa ká pátá, àwọ̀tẹ́lẹ̀ àti kọ́mú àwọn ìyáálé ilé àtàwọn omidan tó ń gbé lágbègbè Bangkok lórílẹ̀‐èdè Thailand lọ. Aláròyé gbọ́ pé 20 ọdún rèé táwọn ọlọ́pàá agbègbè náà ti wà lórí ẹ̀sùn pé ó ń jí àwọ̀tẹ́lẹ̀ obìnrin ká níbi tí wọ́n bá sá a sí kó tó di pé ọwọ́ ọlọ́pàá tẹ̀ ẹ́ lọ́jọ́ 12 oṣù kejì ọdún 2024 yìí nílé rẹ̀ lágbègbè Bangkok lórílẹ̀‐èdè Thailand. Ìyàlẹ́nu ńlá gbáà lọ̀rọ̀ ọ̀hún jẹ́ fáwọn ọlọ́pàá tó tẹ̀lé lọ sílé rẹ̀ nígbà tí wọ́n bá òbítíbitì àwọ̀tẹ́lẹ̀ obìnrin níbẹ̀ tí kò sì lè ṣàlàyé ohun tó ń lo àwọn àwọ̀tẹ́lẹ̀ ọ̀hún fún. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá agbègbè ibi tíṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé, SP Payap Sombon, sọ pé ìyáálé ilé kan tó ń gbé lágbègbè Bang níbi tí ọ̀daràn ọ̀hún ń gbé ló wá fọ̀rọ̀ ọ̀hún tó àwọn létí pé lọ́jọ́ 11 oṣù kejì ọdún yìí òun kò rí àwọn àwọ̀tẹ́lẹ̀ ọ̀hún mọ́ níbi tí òun sá a sí. SP Payap ní lẹ́yìn táwọn gbọ́rọ̀ ẹnu obìnrin yìí tán làwọn bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí àwọn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, táwọn sì lọ yẹ kámẹ́rà kékeré kan tíjọba fi sára òpó tó wà lágbègbè náà wò. Kámẹ́rà ọ̀hún ló tú àṣírí ọ̀daràn náà, táwọn sì rí pé ṣe ló yọ kẹ́lẹ́kẹ́lẹ́ jí àwọ̀tẹ́lẹ̀ obìnrin ọ̀hún lórí ibi tó sá a sí tó sì sá wọnú ilé rẹ̀ lọ. Ọ̀daràn ọ̀hún pàápàá ti jẹ́wọ́ fáwọn agbófinró lójú ẹsẹ̀ tí wọ́n ti fọwọ́ òfin mú un nílé rẹ̀. Ó ní láti gba kékeré òun lòun ti ń jí àwọ̀tẹ́lẹ̀ àwọn obìnrin kó tó di pé ọwọ́ tẹ̀ òun báyìí. Àwọn ọlọ́pàá ní kó fi gbogbo àwọ̀tẹ́lẹ̀ obìnrin tó jí yìí ya fọ́tò kí gbogbo aráàlú lè mọ̀ pé ẹni bí kan báyìí ni. Lára àwọn ohun tí wọ́n bá lọ́wọ́ rẹ̀ ní kọ́mú tó lé ní 500, àwọ̀tẹ́lẹ̀ pátá tó lé ní 70 àti aṣọ ibùsùn tó pọ̀ dáadáa. Wọ́n ti láwọn máa tó fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ kó lè jìyà ohun tó ṣe. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.